ìṣẹ́jú kan
ìṣẹ́jú wákàtí kan àbọ̀ lọ níbi báyìí lónìí. So ẹ má jẹ́ ká fi lẹ́tà yẹn gba time. Ẹ jẹ́ kí gbogbo wa pátápátá tá a wà ní ìpéjọpọ̀ yìí, ẹ jẹ́ kí a fi àwọn letters yìí, ẹ jẹ́ ká fi wọ́n ṣe point of contact. Àwọn méjì péré ni mo fẹ́ kọ́ bá mi dìde, wọ́n dẹ̀ bá mi fi owó sí, wọ́n dẹ̀ tó fi ṣe point of contact síra wọn náà. Àwọn tó jẹ́ wípé wọ́n ti ṣe fún ọmọ àbí táwọn kan ti ṣe fún ara wọn tí ò dẹ̀ ní bàjẹ́. Àtàwọn tí wọ́n ń wojú Ọlọ́run pé Ọlọ́run o, èmi náà ń wo ojú rẹ̀ fún irú nǹkan ayọ̀ báyìí. Àwọn méjì tí mo fẹ́ wọ́n fi lẹ́tà yìí ṣe point of contact nìyẹn. Ká máa dìde ká máa sọ wípé Ọlọ́run mi mò ń bẹ̀bẹ̀ jẹ́ kí ọjọ́ ayọ̀ mi kó dé. Ọlọ́run mi mò ń bẹ̀bẹ̀ jẹ́ kí ọjọ́ ayọ̀ mi kó dé. Mo ti ń bá wọ yọ̀yọ̀yọ̀ o, Ọlọ́run ayọ̀ mi. Ọ̀rọ̀ tí ọjọ́ ta ọyọ̀ fẹ́ mi lọ o, ayọ̀ yìí máa bọ̀ o, irú èyí wù mí. Ayérayé wá mọ́rọ̀ mi tó kí lọ́jọ́ ẹ̀yẹ. Ìwọ kẹ́mi náà jẹ́jẹ́ bẹ́ẹ̀ fún oríire. Ó yẹ ṣe iná fẹ́rù ẹ̀. Ẹni mi ló ń gbà bí bẹ́ẹ̀ ṣe ìgbọ́yọ̀ bá ní. Ṣé iná fẹ́rù ẹ̀? Wọ́n ní kọ́kọ́ lẹ́tà ayọ̀ lórí ọmọ. Lọ́kọ̀ lẹ́tà ayọ̀ lórí ọmọ. Àwa ló fẹ́rù ẹ̀. Teach you when you make me say it. I say, do you want something like this? Mommy, do you want? Bóyá ẹ̀mọ̀ lẹ́tà ayọ̀. Àwa náà fẹ́. Oyè ṣọ́wọ́ yìí. Ṣọ́wọ́ yìí o. Lẹ́yìn náà kọ lẹ́tà ayọ̀. Ohùn mi o. Ohùn mi o. Náà kọ lẹ́tà ayọ̀. Ṣọ́túnwò yìí o. Ṣọ́wọ́ yìí o. Lẹ́yìn náà kọ lẹ́tà ayọ̀. Ohùn mi o. Ohùn mi o. Kẹ́mi náà kọ lẹ́tà ayọ̀. Lórúkọ Jésù, ayọ̀ náà kárí o. Lórí gbogbo àwọn ọmọ yẹn inú àkọ lẹ́tà ayọ̀. Ẹgbà lẹ́tà ayọ̀. Jésù Olúwa wa. Àmín. Ọmọ tó máa ka lẹ́tà yẹn kó wá bá mi kà kó tó di wípé mo máa fi jíṣẹ́ fún àwọn ẹbí mi. Ṣé Tìmílẹ́yìn Adékọ́yà wà níbí? Tìmílẹ́yìn, I want you to dance. Go back to that place. When I sing now, you will dance majestically outside. Is that clear? Tìmílẹ́yìn baby, kò jáde wá pẹ̀lú ijó ṣáà máa bọ̀ o. Tìmílẹ́yìn baby, kò jáde wá pẹ̀lú ijó ṣáà máa bọ̀ o. Kó wá kọ lẹ́tà ayọ̀. Tẹ́gbẹ́ gbọ́dọ̀ o, kó wá kọ lẹ́tà ayọ̀. Tẹ́gbẹ́ gbọ́dọ̀ o, kó wá kọ lẹ́tà ayọ̀. Tẹ́gbẹ́ gbọ́dọ̀ o. Yes, sir and madam. Marriage officer, on behalf of myself and the entire members of Mr. Edafe welfare family, I bring to your attention the existing love between our son King Felix and your daughter Funmike Margaret. The courtship has brought us to so much joy that we seek your approval for our children's intention to get married. I assure you of our support for the union, and with much respect and best wishes, we await for your favorable reply. May the good Lord bless you all. I remain yours sincerely for the family. Thank you. Ìwé lọ́wọ́ mi máa kà ó ẹ̀jọ̀ dance. Ìwé lọ́wọ́ mi máa kà ó ẹ̀jọ̀ dance. Onímọ̀wọ́ jíjọ́ tó lábẹ́ bíríìjì o. Onímọ̀wọ́ jíjọ́ rà lábẹ́ bíríìjì olórí owó kìí. Ìwé lọ́wọ́ mi máa ìwé lọ́wọ́ mi máa kà ó. Ìwé lọ́wọ́ mi máa kà ó. Ìwé lọ́wọ́ mi máa kà ó. Ẹgbẹ́ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ tó wà. Lẹ́tà ṣe kọ́ ló kà ó. Ẹ̀jẹ̀ kọ́ mọ yẹn kà ó.
ókè kó tó dìgbà yẹn bàbá náà ní èsì ayọ̀ fún yín. Alright, ṣé wá rí èsì yẹn mo fẹ́ káwọn mọ́mísì méjèèjì kan exchange mo dúró ní ìyẹn. Ẹ̀yin méjèèjì máa wá jó pàdé ara yín ẹ máa exchange lẹ́tà méjèèjì ẹ̀ tẹ́ bá ti wá exchange ẹ̀ ẹ wá máa fi wọn àwọn ẹbí yín ẹ máa fi hàn ẹ̀yin ẹbí ẹ máa bá mi yẹ àwọn ọmọ mi sí àwọn lọ́lọ́wọ́ wọn alága kọ́ lónìí ó yá mọ́mì ó yá go mommies go mommies go ẹ máa ká sọ ẹ máa ká sọ ẹ máa ṣàkọrin ó yá go mommies go mommies go. Represented by Mrs. Adekoya Funmilayo. Wọ́n ní ṣé àwọn ni wọ́n kàn nípa fún yín wípé kẹ́ ẹ wá fẹ́ ọmọ wa Funmike Margaret ẹ sọ̀rọ̀ sókè. Ṣé gbé sí tọkọyàwó fún mi rárá? Wọ́n ní rárá. Torí náà mo wá béèrè, mo ní Reverend Apostle Edafe Kings Felix ṣó bẹ̀bẹ̀ fẹ́ Funmike Margaret ọmọ Adékọ̀yà àbọ̀ bẹ̀bẹ̀ fẹ́. Ó bẹ̀bẹ̀ fẹ́. Mo bèrè lẹ́lẹ́kejì. Reverend Apostle Edafe Kings Felix ṣó bẹ̀bẹ̀ fẹ́ Funmike Margaret ọmọ Adékọ̀yà àbọ̀ bẹ̀bẹ̀ fẹ́. Ó bẹ̀bẹ̀ fẹ́ gidigidi. Mo bèrè fún di ẹlẹ́kẹta. Reverend Apostle Edafe Kings Felix ṣó bẹ̀bẹ̀ fẹ́ Funmike Margaret ọmọ Adékọ̀yà àbọ̀ bẹ̀bẹ̀ fẹ́. Bẹ̀bẹ̀ fẹ́. Mo ní jẹ́jẹ́ lọ́jọ́ kan tó ń bẹ̀bẹ̀ yìí o. Reverend jẹ́jẹ́ lájókòó. Jẹ́jẹ́ lájókòó tó ń bẹ̀bẹ̀ yìí o. Reverend ó bẹ̀bẹ̀ ó dọ̀bálẹ̀ bẹ̀ bí wa. Ó bẹ̀bẹ̀ ó dọ̀bálẹ̀ Funmike kábẹ́fẹ́ o. Ọmọ tí wọ́n ti kábẹ́fẹ́ o. Reverend ẹ bẹ̀bẹ̀ fẹ́ Funmike lẹ́ni. Lórúkọ Jésù ẹ ò ní bẹ̀bẹ̀ dá padà sílẹ̀. Ogun kéwù ẹ kó máa lọ kò ní ṣẹlẹ̀ láàrin ẹni méjèèjì. Lórúkọ Jésù ìfẹ́ yẹn á dalẹ̀. Jésù Olúwa wa. Ẹ ti jẹ́ pretty baby, ọmọ tó tàtàtà, ó tà lẹ́nu, ó sẹ́, ó sẹ́ksì, ó pretty. Ẹ̀kúrò lọ́kọ̀ Funmike yọ̀. Ó
bí ọkọ ẹ bọ̀ wọn ṣún apá wá o. Gbogbo ẹrù ìdáná ni wọ́n kó wá yìí. Orí wọn ṣe kún dáadáa. Fún mi kẹ́, wọ́n gbé iṣu wá lórúkọ Jésù, iṣu ọmọ ajiná fún wa tí wọ́n ní ìṣẹ́jẹ́ o. Wọ́n gbé àpò ìrẹsì wá lórúkọ Jésù, ebi ò ní pa yín. Orí wọ́n gbé umbrella wá, Ọlọ́run máa ṣaláàbò lórí yín. Gbogbo àwọn kan tó rápù sí bíbá bisikíìtì wà ń bẹ̀, súwìtì wà ń bẹ̀, mọ́mí òyòyò, dádì òyòyò. Àwọn ọmọ ológun, àwọn ọmọ aláyọ̀ tẹ́ máa ṣe ìyá káàbọ̀, bàbá káàbọ̀, ọmọ kú Elédùmarè á pèsè fún yín. Oríṣiríṣi èso ló wà bí lórúkọ Jésù, èso ayé yóò ní rẹ́dà. Wọ́n gbórógbó wá, wọ́n gbó bí wá, wọ́n bá taare, wọ́n gbóyún wá. Lórúkọ Jésù níre pé màmá jẹ́ ti yín. Mi ò wá mọ̀ ìtọ́ wù ẹ́ láti mú nínú gbogbo nǹkan tó wà níbà ẹ̀ fún mi kẹ́. Mo ní wọ́n kọ́ òun pọ̀ sílẹ̀. Èyí ló mú oríire. Mo ti gbọ́ fún mi kẹ́ sọ fún mi pé Bíbélì lòun fẹ́ mú. Ó ní Bíbélì mi ni wọ́n máa gbé o. Bíbélì mi ni wọ́n máa gbé. Ó ṣe ọ̀lágbára lórí rẹ̀. Ajá ọ̀lágbára lórí rẹ̀. Bíbélì lò. Bíbélì mẹ́lẹ̀ o. Fún mi kẹ́ òfin ọ̀rọ̀ Ọlọ́run lórí nígbàkigbà tó o bá ń ké fún Ọlọ́run àti fún àtolólùfẹ́. Ọlọ́run ò ní já yín kan. Jésù Olúwa wa. Money to unveil the bride. Owó ṣíjú ìyàwó. So ẹ bá wa mú fún ìyàwó. Mọ́mí àti dájú ẹ tẹ́wọ́ yín kẹjọ máa gbà bẹ́ẹ̀. Money for the child. Money for children in the family. Owó ọmọ ilé. Money for the wife in the family. Money for the wives in the family. Owó àwọn ìyàwó ilé nìyẹn. Money for the father. Father's acceptance. Bàbá gbọ́. Money for the elders. Money for the elders. Owó àwọn àgbà ilé. Money for the mother. Owó ìyá gbọ́. Money for the alarm. Money for Alaga. Una thank you, Edafe family. Una give me too. Bride price. Owó orí. Mi ò mọ̀ bóyá ní anything láti sọ nípa gbogbo àwọn envelope kan fún wáyé. Wọ́n ní wọ́n ti ṣe dáadáa. Wọ́n ní thank you, done well. All right. Gbogbo ẹbí Edafe lápapọ̀ ẹ wá dúpẹ́ lọ́wọ́ ẹbí Adékọ̀yà because ó ti di ọmọ lọ fún wa. Ó yá secretary ẹ bá mi gbé secretary. Tó bá ṣe ń dúpẹ́ wọ́n máa fowó ọpẹ́ sílẹ̀ sí bíbá. Ó yá dìde ẹni ẹ fún wa lọ́mọ àwa máa dúpẹ́ o ẹ dìde ẹ fún wa lọ́mọ ẹ fún wa lọ́mọ àwa máa dúpẹ́ o. Wọ́n ní bàbá ìyàwó ọmọ yìí máa dúpẹ́ fún wa sí. Ìyá ìyàwó ọmọ yìí máa dúpẹ́ fún wa sí. Wọ́n ní ẹ fún wa lọ́mọ ẹ fún wa lọ́mọ àwa máa dúpẹ́. Wọ́n ní àwa máa dúpẹ́ o àwa máa dúpẹ́ o. Wọ́n ní ẹ ṣé gan. Ẹ ṣé gan. Ẹbí Adékọ̀yà. Àtúbọ̀. Àìpẹ́ ọjọ́. Jésù Olúwa wa. Okay, nídìílé Adékọ̀yà láti ṣe opening prayer. Nídìílé Edafe ní ọ̀pọ̀ fún wa ní closing prayer. Àti mo wá sí Roman yẹn. Orúkọ Jésù Amen. ní agbára ẹ̀jẹ̀ Jésù. Amen. Olúwa gbé ga torí pé ẹ̀yìn Ọlọ́run kúrò ẹ̀gbẹ́ ọpẹ́ wa. Amen, Jésù. Máa dúpẹ́ torí pé bàtà bẹ̀rẹ̀ ètò yìí ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú wa Olúwa ẹ̀gbẹ́ ọpẹ́ wa. Dúpẹ́ torí pé nígbà tí àwọn gbogbo wa sì dánidúró ẹ̀kú wa sì dádúró pẹ̀lú wa Olúwa ẹ̀gbẹ́ ọpẹ́ wa. Gbé ga torí pé ẹ̀jẹ̀ Ọlọ́run síbẹ̀. Ọ̀rọ̀ yín wípé torí pé ẹ̀jẹ̀ Ọlọ́run a kò ní lè run wá àwa ilé Jákọ́bù. Níbẹ̀rẹ̀ ètò yìí láàrin rẹ̀ nígbà tá a pàṣẹ lọ dúró ẹ̀kọ́ máa di Ọlọ́run fún wa. Wọ́n máa ń tarú eléyìí ní mẹ́ta ìpènì àtọ́kọ àtaya àtẹ̀bí lápapọ̀ lórúkọ Jésù. Léyìí tí ó kù kọ́dún yìí ó parí àní bá wọn rà níbẹ̀ o. Mo gbàdúrà fún ọkọ àti aya lórúkọ Jésù ẹ ó lòrò ayé gbó. Ẹ ó bí ọmọ mẹ́fà. Ọkùnrin àbíró. Obìnrin àbíyè. Ẹ ó bí kúkúrú. Ẹ ó bí gígùn. Ẹ ó bí dúdú. Ẹ ó pupa. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù. Gbàdúrà fún ìdílé Adékọ̀yà lórúkọ Jésù ẹ ò ní fi lè ṣàṣemọ́. Ìdílé Edafe lórúkọ Jésù ẹ ò ní fi lè ṣàṣemọ́. Máa ní túká òní túká lé ikú lọ́wọ́. A ò ní túká lé àrùn lọ́wọ́. Lórúkọ Jésù lábẹ́ àkóso bó ti wù kó rí irú nǹkan yìí kò ní.